lẹ́mẹ̀ o ètò ẹjọ́ òwúrọ̀ ní ọdún kẹrin tá a ti ń dá yín lára yẹ tá a ti ń gbé ètò oríṣiríṣi jáde tí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti wá mọ̀ pé tẹlifíṣàn kan wà tó ń gbé àṣà ìṣe àti ẹwà èdè Yorùbá jáde Orísun tẹlifíṣàn ló ń jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ òun náà ni onílé tí ìsàlejò tá a bá fọ̀rọ̀ wérọ̀ lónìí o ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé aka Kwame Bólú Kwame nígbà tá à ń ṣètò ìjọ òwúrọ̀ mo ń ṣe Kwame ní ọjọ́ méje ni màmá fi ṣe Sunday to Monday back to back nígbà mo pẹ́ mi fẹ́ àmọ̀rí ò bá kú àmọ̀rí ò bá kú mo wá bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀lẹ̀bẹ̀ o abẹ́ṣàkọ́ni application ẹ̀bẹ̀bẹ̀ ọ̀gá mo fẹ́ rí yín ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ jẹ́ ká reduce kí n lọ wá Bólúdé nígbà lẹ́yìn tí Bólú máa tún ní kí láàtún wá ṣe o. ẹlẹ́fẹ́ sá lọ́jọ́ Friday. mo ní mo fẹ́ sá lọ. ẹ̀yin lẹ máa ṣe mo rántí gbà yẹn àwọn ẹ̀yin lẹ máa ń kó àwọn àfáà ńláńlá ẹ lè máa ṣe dáadáa yìí. mo jẹ́ ń ṣe àyẹ̀mọ̀ pé mùsùlùmí ni background tẹ́lẹ̀ mo kéwú mo sì padì ẹ̀ olóyè náà yẹ pé wọ́n bá kéwú tí mo lò náà òun náà ni mo fi ń tú yín jẹ tí mo fi ń ṣe ètò Friday àmọ́ gbò wáyà mo á rí i pé ẹ jẹ́ ká wá èèyàn tí a pè kó máa ṣe tó jẹ́ mùsùlùmí tó dẹ̀ kó òun náà jẹ́ bí ìsọ̀rọ̀sọ̀. ṣùgbọ́n mo fohùn lẹ̀ o. Fohùn náà pé kí ni. pé ó láti dá ọ bí ó láti dá ìfẹ́ mi ìfẹ́ nìkan. ìmàpúra máa lè pé yáyà máa lọ. bá a ṣe pé ọwọ́ àdúrà ni Alhaji Quadri Yusuf Ọba. ó dẹ̀ ń ṣe dáadáa mi ò fíjọ́ kan complain rí pé máa yóò dá o. ọwọ́ àdúrà tí mo tẹ́. èmi gan tẹ́tẹ̀ mi báyìí o. èmi gan tẹ́tẹ̀ gbogbo ara lọ́wọ́ àdúrà. àdúpẹ́ bọ́wọ́ àdúrà ti dé ni. Bọ́ kò yẹ ká wá gbàgbé Jàre Ayọ̀ Martin. Jàre Ayọ̀ Martin náà bá wa ṣètò nígbà yẹn. Ìgbà yẹn Jàre dé bóyá láti ìlú òyìnbó ó ti kúrò ní Iléṣà ńgbà náà tẹ níbi tán wà ní Unity FM. Lọ́la sọ pé ó dà láfọ̀rọ̀ wérọ̀ lẹ́yìn ìgbà yẹn náà ni Jàre náà wà ń bá wa ṣe. mo rántí promo yín gbà yẹn. Promo yẹn. CNN ni kódà CNN material. títí di èní àwọn èèyàn sì máa ń béèrè wọ́n ní ìwọ àti Jàre Ayọ̀ Martin promo yín yẹn wípé ó ga ẹ̀ẹ́dẹ̀ máa wo nǹkan o níjà ìyẹ́mi síkọ̀ ní ẹ̀wẹ̀ máa ṣe promo lé ni mo ní mi ò múra ẹ̀ wá lónìí ẹ̀ tí a máa ṣe Jàre bá ní Jídé jẹ́ ká ṣe pápá bá ló dà làbá dúró ó ní mo ní Jàre kí la máa sọ ó lè mi go mọ́ mo ló dà ó ní òrìkè jẹ́ ká ṣe báyìí mo ní tabakàn débẹ̀ máa kàn introduce ara mi màá bẹ̀rẹ̀ sí báyìí ṣe ó lókè ó yà ó ní ṣèbí ká kàn sọnù òun gan ẹnìkan náà tún ti ń pè é ó ní wò kó dúró òun bọ̀ sí 5 minutes làbádẹ̀ ṣe camera rolling action bá a ti bẹ̀rẹ̀ nìyẹn o. òun làwọn don máa ń pè ní azap. exam squad. bébè àti Jàre bá a ṣe zap kọ script. azap ṣeré azap. one take. ló bá tán. second take tí wọ́n yà kọ́tẹ̀wé náà fi yà bá a ṣe ṣe nìyẹn. àwọn méjèèjì àdẹ̀bọ́ta bẹ́ẹ̀ pé nǹkan kan ò ṣẹlẹ̀ àmọ́ nígbà tí wọ́n wá gé tèmi náà wá jókòó tí mo ń wo promo yẹn. Promo yẹn Jàre gan mọ̀ sí mo fi jàmàlà ọ̀fẹ́ àti gbẹ̀gìrì ọlọ́wọ́ bá mo dé ọ̀dọ̀ alámàlà kan ló bá sọ pé orúkọ tèmi ni Jàre Ayọ̀ Martin. ó wà gbórúkọ lọ́wọ́ lórúkọ orúkọ tiẹ̀ ní Jídé Moronfolú tèmi ní Jàre Ayọ̀ Martin. Jàre Ayọ̀ Martin ó ti máa gbórúkọ lórúkọ ẹ wo orúkọ tiẹ̀ ní Jídé Moronfolú orúkọ tèmi Jàre Ayọ̀ Martin. òun lè fi jàmàlà. obìnrin ni ẹ wò mo máa ń láìkẹ́ sí Jàre mo ní ṣe ìwájọ mo ní mo nìkan ní ìjà kí n gbádùn gan. ẹ má wọrí ẹ ṣe ẹ fún oúnjẹ ẹlẹ́múrà. mo ti béèrè fún àmàlà bíi mẹ́ta àti gbẹ̀gìrì mo ní kó fún ògúnfe kan sí wọ́n bá fi ẹran wẹ́wẹ́ méjì sẹ́gbẹ̀ẹ́ bí mo ti máa ń jẹ́ nù. ó bí wọ́n pé ṣé èrò pé ó lè tó yín mo ní tí ì má rí mi ò. lẹ́bàá bẹ̀rẹ̀ sí ọ̀dà. mo bá bẹ̀rẹ̀ sí ní ọ̀dà mo bá jẹ́ wá dùn mo ṣe ọkùnṣẹ́ wa ókè bí mo wà ókè àti ọdún fún ẹlẹ́rìndòdò méjì. ọlọ́wọ́ ọba o promo yẹn kò wá dùn mí kọ́ stop promo yẹn ìmọ̀ ògbà tó bá ti promo yẹn láwọn nǹkan kan tí Ọlọ́run
Ọlọ́run kò sí ara ẹ̀. Àwọn ọgbẹ́ wa ni. Ọgbẹ́ wa ni àmọ́ kò pẹ́ náà ni Jàre Ayọ̀ Martins ní Jídé wa ò jẹ́ kí n tẹ̀síwájú. Àmọ́ super glue tó lẹ̀ mímí ń dì wọ́n lẹ̀ mọ́jàrí náà ń dì àmọ́ kò dúró kò gọ́ọ̀mù dáadáa. Àmọ́ gọ́ọ̀mù ń dì tèmi wà á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Gbogbo ẹni tí ó bá rí Jàre Ayọ̀ Martins kó bá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìpè ìwọ̀nba tí wọ́n bá wa lò lórí tẹlifíṣọ̀nù Orísun àmọ́ sí dáadáa ó nípa gbogbo ibi tóun náà bá dẹ̀ ń dá máa bó lóore pàdé òun náà máa lọ síwájú kò ní rìn láti Elédùmarè. Ètò kan wà tí mo bá wọn tí wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbà mo dórísun nígbà tá à ń sọ̀rọ̀ ibi òwúrọ̀ àwọn pé eléyìí ti bọ́ sẹ́yìn à ń sọ̀rọ̀ ń pa ètò kan lunch hour show tó yẹ pé táwọn èèyàn bá lọ bí iṣẹ́ wọ́n wà ní bírèkì tí wọ́n lè ṣe tí wọ́n máa ṣe lábẹ́ sí dákọ̀ kí lórúkọ tẹ́yẹ ká pé o fàájì rẹpẹtẹ nǹkan oríṣiríṣi. Àbájá ìdó wọ́n ìdúró sí fàájì. Wọ́n lára àwọn orúkọ tẹ́ kọ́. Wọ́n lára bí orúkọ táwọn gbogbo. Mo ti bẹ̀rù báyìí gan yìí. Wọ́n ò fẹ́ kí ni ká ṣe o. Bí ọdún mẹ́rin sí ọdẹ ìrántí o. So mo kàn rántí orí ẹbí ní sọ obìnrin ẹ fara balẹ̀ bá mélòdì yìí. Miliki Express Ẹ ṣe sọ ọ. Ìwọ ẹbí ní sọ obìnrin kọrí ẹ àwọn lọkọ. Àwọn lọkọ wọn ọmọ ni. Gbogbo yẹn ṣe à ń kọrin fún yín báyìí. Orísun ni wá bẹ́ẹ̀ sí lórúkọ wa. So làbá sọ pé ẹ jẹ́ ká pè ní Miliki Express. Miliki Express ó fọ́nkì ó ṣe dáadáa ẹ̀rọ tó lóyìnbó díẹ̀ nù. Ó ní Yorùbá olóyìnbó nù. Àdẹ̀ṣe fáwọn. Àwọn young. A dúpẹ́ lọ́wọ́ Bímbọ́ Ògúnsànyà. Bímbọ́ Ògúnsànyà nígbà yẹn lòun náà dé. Ti gbogbo body gbogbo ẹ. You see, this is what we're going to do. We're going to light it this way. You light it this way. Don't tell me that rubbish. Oh my God. Yẹ́misí ọ̀rẹ́ Kwame Yẹ́misí ọ̀rẹ́ ti sùn. Bímbọ́ kọ́kọ́ lọ mu mineral. Ṣí fridge mi kò mu mineral náà máa rí cool down. Ṣé Yẹ́misí ni àdìr pẹ̀lú ẹ̀? Gbogbo àwọn boys ẹ̀ gbogbo àwọn news mo sọ fún. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn Dámilọ́lá Bádírẹ́ Lateef Ọládìméjì gbogbo ọba ẹ̀ àwọn ọjọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn tá a bẹ̀rẹ̀ Miliki Express ńgbà tá a bẹ̀rẹ̀ báyìí. Bímbọ́ lè shoot 20 episodes níjọ́ kan. Lọ́jọ́ kan tó máa shoot machine Mr. Machine. Àmọ́ àwa dúpẹ́ pé Miliki Express yẹn náà ó ti wá di pé àwọn ìyípadà rere ó ń bá òbí pé àwọn oríṣiríṣi náà wá ń wọlé láti wọ ní ìsìn àti wá ń rí small boy mighty Àyìnkẹ́ Kújọrẹ́ àti ń rí Mopos àti ń rí Tóyìn Ọládùnjoyè àti ń rí Princess Kẹ́mi Ìyàndá. Ọládùnjoyè ló sì jẹ. Àwọn ni ò tí ì morúkọ ọkọ rẹ̀ Tóyìn orúkọ ó ti gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo wọn ti wá ń lọ tó yẹ pé wọ́n ti wá di àwọn. Mo dúpẹ́. Mopos. No, mo dúpẹ́. Kẹ́hìndé Adéṣọlá. Kẹ́hìndé Adéṣọlá Kẹ́ni. Ìyàwó mi dẹ̀ ni o. Ìyàwó oníkèlè ló ń bẹ̀. Ìyàwó mi kẹta. Ìkẹta. Ìyàwó mi kẹta ni o. Kẹ́ni mo dúpẹ́. Nínú àwọn tó ń ṣe Miliki Express mọ̀ pé tá a bá ń ṣèpàdé mo fẹ́ sọ ilé fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́ ẹ bá ń wá ọmọbìnrin tó jẹ́ pé ó ń ṣe nǹkan tó dẹ̀ ń retí pé kẹ́ ẹ bá òun wí tẹ́ ẹ dẹ̀ máa bá wí tí ò dẹ̀ ní bínú àwọn ẹlòmíràn tó bá wọn wí wọ́n á gbà sí bínú kódà wọ́n lè lọ láàfáà nítorí ìjẹ wọ́n ní ọkùnrin yóò fẹ́ràn mi rárá kò tiẹ̀ ó fẹ́ lé mi nílé iṣẹ́ yẹn mo rántí pa ṣe mítìn jọ kan wọ́n ní Kẹ́ni tí a bá ti ń wo Miliki Express lọ báyìí tó bá ti dọjọ́ tó o bá fẹ́ ṣe program máa ń pa tẹ́lì nínú. Ó ní kí ló dé? Ó ní torí pé rádaràda ló máa ń ṣe mẹ́tẹ́ ìgbà máa ń wò ó ṣe nǹkan kan. Ó ní yé nígbà wá ṣe ní kí ni mo ṣe fún yín? Ó lóò ṣe nǹkan kan. Bí lóun tèmi ṣe nílé mi ṣe sọ mo kàn sọ ni mo ti ju bọ́ǹbù tèmi mo lọ. Àwọn kí ló máa ṣe báyìí mo ní. Wàá lọ máa wo tẹlifíṣàn ni foreign television Oprah Winfrey gbogbo nǹkan gbogbo àwọn show yẹn òun ni wàá ló máa wò ìwọ náà wá bó o ṣe fà kọ́pì wọn
nígbà tó báyá tó wọ́n náà bá ti wá sí tára ẹ̀ ti yan lé wọ́n náà wàá mọ ibi tó yẹ. ṣe pé wàhálà pẹ̀lú Kenny ni pé mo sọ ní meeting kan tá a jọ ṣe pẹ̀lú àwọn tó wà lórí afẹ́fẹ́ àwọn presenters ó ń tọ́jú personality ẹ̀ lọ́tọ́ pé personality kò mọ nǹkan tó máa project àwọn èèyàn so ó fẹ́ play safe ẹ mọ̀ pé ẹlòmíì tó bá dé àwùjọ àwọn èèyàn alẹ̀ kò ní gbé ìwà ẹ̀ gangan jáde ìyẹn ò ṣeé ṣe lórí tẹlifíṣàn tó bá jẹ́ wọ́nranwọ́nran ni ṣe tó bá jẹ́ fèrè ni ṣe tó bá jẹ́ pàpàpà ni ṣe tó bá jẹ́ bẹ̀rẹ̀ ni ṣe ẹ tó bá máa nífẹ̀ẹ́ ẹ tó bá nífẹ̀ẹ́ kò ní nífẹ̀ẹ́ so but má tọ́jú personality ẹ̀ gbé jáde gọ́ọ̀mù sọ fún ẹ pé ìwọ o kàn ń ṣe program ni kò sẹ́ni tó mọ personality ẹ̀ bó ṣe wà yẹn o bá wà ńbẹ̀ 20 years kò ṣe pé o lè make it and ó dẹ̀ gbọ́ ó dẹ̀ change within 1 year. Nísìnyí ìfà tó bá ṣe Miliki Express show ẹ̀ wà lára ẹ̀ tí máa ń wò ní. Ó máa ń da kí ọ̀rẹ́ ra ẹ̀ sílẹ̀ kó máa gbọ́ ìbáwí kó máa wé pé kí lè yín sọ kí lè tẹ̀ ní èlò náà tẹ̀ sọ fún irú kíni ẹ̀ẹ̀kan oríṣi. Nísìnyí o show ẹ̀ Monday ni o bọ̀ bí Monday ṣe busy tó mo ṣọ́ ẹ̀ pé àwọn èèyàn ń wò. Wọ́n bá dẹ̀ tún fún ní tẹlòmíì ṣe kò wá o bá ṣe tiẹ̀ ó tún ṣe ju ẹni ẹ lọ mo lọ gbà. Bẹ́ẹ̀ni adúpẹ́ ẹ̀yin ẹ má jẹ́ ká gbàgbé yẹ ká dúpẹ́ lọ́wọ́ bàbá ọ̀rọ̀ àgbà Jápẹ́ ń bọ̀ ọmọ àtìlódé lọ́rọ̀ àná. Bàbá rèé bàbá Santana nígbà tí Santana ni bàbá Santana nígbà mo lọ pọ̀ mo ní bàbá ẹ ní sẹ́gbẹ̀tì kan tẹ́ máa ṣe lọ́dọ̀ wa lórí sọ ní kí ni kí n ṣe àwò mo ní báyìí tẹ́ ẹ máa ń ṣe rédíò yẹn mo fẹ́ kẹ́ ẹ ṣe tẹlifíṣàn mi ní kódà nígbà sì ti sọ bẹ́ẹ̀ à á ṣe àmọ́ ó jẹ́ ẹnu kọ́kọ́ lọ yọ̀ǹde mo ní ẹ̀yìn àtọ̀yọ́ iná wọ́n wá lọ lé náà dé náà pé mo rò fó ló yá ọba àti bọ́ sóko nù mo rántí ń jọ́ tá a kọ́kọ́ lọ náà tá a lọ yà. àti kọ́kọ́ ṣe studio ẹ̀rọ. àti kọ́kọ́ ṣe studio ayé rẹ̀ ń gbò tó yàrá tó wá ní ká tó lọ sóko. ṣùgbọ́n à ń padà bọ̀ studio. àmọ́ a tún padà bọ̀ studio ẹ jẹ́ sọ fún yín. ẹ rí bàbá Jápẹ́ ń gọ̀ lákọ̀tún torí pé anniversary tá à ń ṣe àjọ̀dún yìí ó ti bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá wá ń wo ọ̀rọ̀ àgbà ẹ rí i pé yóò yàtọ̀ sí gbogbo ètí ẹ̀kọ́ farabalẹ̀ o. ẹ mọ̀ pé tó bá ń wo ọ̀rọ̀ àgbà àwọn èèyàn máa ń mú báírò wọ́n máa ń mú pépà wọ́n máa yẹn kí ló sọ yẹn náà ẹlòmíà tún dúró de òru láti lè gbọ́ kíní yẹn dáadáa gbogbo yẹn là á wò pé kí wọ́n máa ṣe òwúrò aláàbẹ̀ yẹn mọ́ pé a máa package àwọn ọ̀rọ̀ àgbà yẹn tó jẹ́ pé ẹ lè ní nílé ẹ lè máa gbọ́ ẹ lè máa play fáwọn ọmọ yín pé kọ́ máa fi kọ́ àwọn ọmọ lọ́gbọ́n ẹ̀yin náà ẹ lè máa gbọ́ kẹ́ máa fi kọ́gbọ́n ẹ máa ní ọ́díò ẹ̀ tẹ́ lè máa gbọ́ nu mọ́tò ẹ máa ní fídíò ẹ̀ tẹ́ lè máa wò nílé. mo ti bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ju ó ti dà mo ti lẹ́nu mi gbọ́ adúpẹ́ bí a ti ṣe nù Ọlọ́run bá sì ti ṣe ó ti rí bẹ́ẹ̀ o ó dẹ̀ mọ̀ pé nígbà bá kù kìkì àwọn èèyàn ó bá wa rà nípa ọ̀rọ̀ àgbà àmọ́ kó tó di pa àdánù dúdú ẹ̀ bàbá ọ̀rọ̀ àgbà sọ kankan fún wọn ní Jídé ètò ọ̀rọ̀ àgbà yìí àwọn ò kà sí nǹkan kan yìí pé bí ọ̀rọ̀ ẹranko kan ni ó ní tóun bá ti bọ́ sóko ẹ̀pà ó ní tóun bá ti ń lọ lóko ẹ̀pà báyìí ó lẹ́pà kan máa kó sóun lẹ́nu ó ní tí wọn bá mọ̀ ṣe ó ní bí idán ni òun ò sí mọ bẹ́ẹ̀ pàṣẹ kó sóun lẹ́nu wà á kọ́ máa lọ́n tòun ni o ẹ̀pà kò ní bá kó sóun lẹ́nu ẹ̀ bí ọ̀rọ̀ bàbá ti rí nù ní pé tá a bá ti ń sọ yóò kàn máa wá bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwa lọ síbi àpèjẹ kan nígbà tá a wá débẹ̀ wọ́n pa àwọn síbẹ̀ náà ni làwọn ará jókòó síbẹ̀ kan wá pé bàbá yìí náà dìde sọ̀rọ̀ ẹ̀yin bàbá ọ̀rọ̀ ọgbẹ́ Orísun rèé o làwọn adébẹ̀ làwọn pé mo kí gbogbo ẹ̀yin ará ilé o àjíire bí o lẹ́nu pé bóyá máa ń sọ náà nìyẹn wọ́n á ní bàbá kan tó jẹ́ pé bíi retired chief judge àbí nǹkan kan ni ló bá ní no I want to come and sit beside me wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi
làwọn àjòkó làwọn wọn ní àwọn máa jẹ kúgbú ayé o àwọn máa jẹ kúgbú ayé wọn ní. pé lórí táwọn kà kún lórí táwọn kà kún yìí jẹ́ pé táwọn ń ṣe bẹ́ẹ̀ náà ni èmi náà ọmọ kan lórí ọ̀rọ̀ àgbà yìí náà mo lọ sí ilé epo bí epo tí wọ́n kò sí epo mọ́ ṣàdúpẹ́ òun ó ti wá rí pẹ́ẹ́nì kan pé ẹ jẹ́ ẹ má bọ̀ sà ẹ má bọ̀ ṣe bí ẹ̀yin lẹ máa ń ṣe bàbá ọ̀rọ̀ àgbà mú ni dáàdì mi lákọ̀ọ́rọ̀ àgbà gan epo eléèlò lẹ fẹ́ rà. ayé àwọn ayé tá à ń jẹ ni. gbọ́mẹ̀ a kò sí yẹ kí n sọ. wọ́n ṣe gbogbo ìfẹ́ mi èmi o wọ́n kàn ń jayé wọn bẹ́ẹ̀ náà ló máa pè wọ́n wá lọ wá gbé wọn sóòtẹ́ẹ̀lì wọ́n á fún ọ lóúnjẹ wọ́n á fún ọ ní play kan kádúpẹ́ kódà ọgbọ́n ọlọ́gbọ́n gan tá a bẹ̀rẹ̀ ẹ ti rójú mi sí ẹ máa pè mí náà. ọgbọ́n ọlọ́gbọ́n gan tá a bẹ̀rẹ̀ láìpẹ́ yìí gan Ayọ̀délé Táíwò ó ní tó náà bá dé ló bá dé Ọlọ́run ló sọkọ̀ tuntun fáà náà. àmì o èmi náà ṣàmì ẹ̀ bó ṣàmì ẹ̀ bó ṣàmì ẹ̀. ẹ jẹ́ ká dánú èmi kọ́ ọkọ̀ tuntun mọ́tò ọkọ̀ tuntun. àwọn yẹ kí Mr. Adeseko. àwọn yẹ kí Mr. Adeseko máa bínú Bólúwadúró náà bàbá ọkọ ẹ̀ àkọ́pọ̀ ń lù wọn náà àkọ́pọ̀ jù ìyàwó ọmọ mi nìyẹn. Níjọ́ kan orúkọ yẹn ti rìn jìnnà ó ti lọ sí Amẹ́ríkà ó ti lọ. Níjọ́ kan mo gbọ́ ọmọ mi lọ skul mi wá ṣàmọ́ nǹkan tó ṣe mọ́tò bẹ́ẹ̀ wọ́n scratch mọ́tò mi lẹ́gbẹ̀ẹ́ mo á ní ọmọ mi wá sọ pé tá a bá ti dé skul àwọn ó ní kí n má drive wọlé o mo ní kí ló dé ó ní kí n má rí i pé tí n bá ti drop on gate pé òun àmà sọ́tà mo ní ìrọ̀ máa gbé wọlé pé kí ló dé tí mi lè gbé wọlé ó ní it's you they know they don't know me o now your car is scratched now they just say people know you they don't know me it's you that will make people know me they don't know me they don't know me they say Morocco they say is that daddy that to speak to Yorùbá. àṣekọ ẹ jẹ́ ká dánú lóde ẹ̀ ń gbà bá padà dé a tẹ̀síwájú lórí ètò wa Èjì Òwúrọ̀ anniversary ọdún kẹrin Orísun tẹlifíṣàn àgàkàrà òyìnbó àwọn ìwà nǹkan tẹ̀lé àfẹ́yìn náà jẹ. ẹ̀wọ̀n wà áfọ̀njẹ. Oh Lord, I am ready to sing your praise. I no go wait until you do me something. Oh Lord, I am ready to sing your praise. Ready to sing your praise. Thank you, Jesus. Oh, I begin to thank Him. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. Begin to thank Him. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. Ẹ ṣé o Jésù. Oh, yeah, take am for English. Lord, I thank you. Lord, I thank you. Oh, yeah, begin to thank Him. Lord, I thank you. I thank you. Ẹ ṣé o Jésù. I am ready to sing your praise. I am ready to sing your praise. To sing your praise. I don't go wait. I don't go wait. Until you do me something. Every day of my life, oh, I am ready to sing your praise. Ready to sing your praise. Thank you, Jesus. You deliver Paul and Silas. I say, oh, what a savior. Oh, what a savior. You rescue them. Holy Ghost, come down. Oh, mighty Father. What did I do you? Why you love me so? You become my refuge. Yes, you are my peace. Oh Lord, thank you, baby. Hey, yeah. Woo, Jesus, you take me from my way. Open up my way. Carry me for up to stay. You bless me every day. Mercy for me. Baba mi, I am ready to sing your praise. Until you do me something, I will do you something of praise.